ẹ sà àwọn ìràwọ̀ afẹ́fẹ́ àbùdá wọn ni wípé ọtí mímu kò bára wọn mu. kọ́ má ṣe bẹ́ẹ̀ mọ́. kò lè ṣiṣẹ́. ìràwọ̀ wọn máa ń lọ sẹ́yìn ni. tán bá parọ́ fèèyàn wọn lè dìde. tó bá ń parọ́ tó bá múrọ́mọ́ ṣe wọn. wọ́n lè dìde wọ́n lè dìde. tán bá di irọ́ ló wà ńbẹ̀ wọ́n lè dìde. then nínú àwọn èèwọ̀ wọn promise and fail wọ́n máa ní ìdojúkọ promise and fail tó pọ̀. wọn ò lè fẹ́ ní pupa o. èèwọ̀ ni. pé bóyá ọkùnrin fẹ́ fẹ́yàn pupa ó ń tan ara rẹ̀ jẹ ni o. tó bá fẹ́yàn pupa á fẹ́ ti ìràwọ̀ ẹ̀. ṣùgbọ́n obìnrin mi máa lo cream ó lè fẹ́. bẹ́ẹ̀ sì lóbìnrin tó fọ̀ sínú ìràwọ̀ ẹ̀ gbọ́dọ̀ fọkùnrin pupa á fẹ́ tiẹ̀. ṣùgbọ́n ẹ wá jẹ́ kí n sọ àṣírí kan fún yín o kì í ṣe oògùn orí bíbẹ́ kọ́ ni kéèyàn sọ pé òun ẹ̀fọ́rí o. má sọ pé torí pé mo ti sọ pé ìwà àtìyàwó àtọkọ ẹ ti ń gbé ẹ ti pẹ́ ẹ wá fẹ́ lọ ní broken home ọ̀nà àbáyọ wà fún un. kọ́mọ́ túká o. ẹ má túká ọ̀nà àbáyọ wà fún un. ẹ ti fẹ́ra yín náà. ẹ ti fẹ́ra yín náà torí ignorance ni àyèmàkàmàkà ẹ fi fẹ́ra yín. now ọ̀nà àbáyọ tó bá ti rí bẹ́ẹ̀ pé ìràwọ̀ yín ò wà compatible kò ṣe papọ̀ ohun tẹ́ ẹ máa ṣe lélẹ̀ ní gbogbo ọjọ́ Friday síta. tí ẹ bá jẹ́rú ìràwọ̀ ìsà kí ni kó máa lọ táyé àtúbọ̀ dáa sí. ohun tó lè lò pọ̀ kó lọ lo àwọn iṣẹ́ àgbọn àwa má rídi ni ló máa ṣe jù àwa má rídi ó là ń pè ní àgbọn. ẹ jẹ́ kó mú àgbọn for instance ó ti luṣẹ́ kò ṣiṣẹ́ kó lọ rè mú àgbọn àti gàárì kó fi omi àgbọn mu gàárì. kó fomi àgbọn kó fi mu gàárì. tó bá ti fomi àgbọn ru gàárì kó lọ tún iṣẹ́ tí wọ́n bá ṣe fún tí òṣìṣẹ́ kó lọ tún lò. a mọ̀ bí iṣẹ́ yẹn dún àbí kò dùn. ṣé gbogbo yẹn ló lè ṣe lè àbí ẹni tó bá jẹ́ afẹ́fẹ́ nìkan. afẹ́fẹ́ ni mò ń bá dì. bàtà bá sọ nípa ìràwọ̀ a ti sọ nípa ìràwọ̀ afẹ́fẹ́. bẹ́ẹ̀ni. a sọ nípa ìràwọ̀ omi. lásán. ìràwọ̀ afẹ́fẹ́ ńkọ́ bàbá. ìràwọ̀ afẹ́fẹ́ tó rọ̀ mọ́ lélẹ̀ ìsà èèwọ̀ tí wọ́n. ẹ má jẹ́ kí n sọ àṣírí kan tó wà fún yín àwọn kan ní pé irọ́ ni kò sí ìràwọ̀ afẹ́fẹ́ tó lè fẹ́ ìyàwó kan. bẹ́ẹ̀ kò sí ìràwọ̀ afẹ́fẹ́ tó lè fẹ́ ọkọ kan. màá sọ àṣírí. ìpín ni akọ́sẹ̀jáyé wọn ni ó máa jáde ẹ rí obìnrin míì gbóyún láti iléèwé. ó ṣe kí ni. ó gbóyún. ó gbé oyún wọ́n ti fún lóyún láti iléèwé. tó bá àyànmọ́ rẹ̀ gbọ́dọ̀ wá sí ìmúṣẹ abímọ fọkùnrin méjì láyé. kàṣà. nígbà yẹn bóyá ẹni tó fún lóyún yẹn gbà yẹn kò gbóyún àbí nípa à ń tanra wa nígbà tó wá kàwé tójú ẹ̀ là ó fọkọ yẹn lọ fẹ́ lómi. a tún bẹ nínú ìràwọ̀ tó gbówó látòdì ọ̀run nìyẹn. bẹ́ẹ̀ sì lọkùnrin náà tẹ bá rọkùnrin tó jẹ́ ìràwọ̀ kò sí ni yóò padà sọ wípé òun ò ní ìyàwó kejì bí yóò ní kákílá máa ń pè wọn àwọn kọ́ńkúbáyì àwọn mísírèsì ó gbọ́dọ̀ ní. àwọn sáré wá tọ́nà wọlé. ìràwọ̀ omi tó bá dẹ̀ jọkùnrin wọn á sọ fún nínú àkọsíjáyé rẹ̀ wípé kó lọ rèé fẹ́ ìyàwó méjì sínú ilé kó tó ní ayé tó nítumọ̀. now tí ò bá wá ṣe kò lè lọ torí májẹ̀mú tó dákú lóde ọ̀run ni. Biblically a máa wò pé ẹ̀ṣẹ̀ ni. Biblically a máa wò pé dáadáa náà ń ṣe náà nonsense ṣé kíníkan ni ṣùgbọ́n tó gbọ́ látòdì ọ̀run nìyẹn. típín èèyàn pẹ̀lú ògo Ọlọ́run. èmi ti ṣínà fún yàn bí mo lè sọ pé lọ fẹ́yàwó kejì eré ló pè. onídàádínú wòlíì lẹ́nu oníwòlíì ni mí ṣé kí n bá yé jẹ́ kí n parọ́ fún ẹ. èyí tó gbé sílé dá o ṣùgbọ́n wàá lọ fẹ́yàwó mi má ti fẹ́ wọlé má tẹ wàá tàn mí tí ẹ wàá parọ́ fún mi má fẹ́ wọlé kà gírípò fẹ́fẹ́ lómi níta tí ayé rẹ̀ ọba ti sọ ẹ́ láàrin oṣù mẹ́fà mi ń ṣe wòlíì. ọtí ẹ̀kọ́ gbà pé mo fẹ́ fẹ́ o. mo fẹ́ fẹ́ ọ̀bọ yẹn ó ti kọ́lé parí báyìí ogan ìyàlẹ́nu ni kì í ṣoògùn ìmọ̀ ni ọgbọ́n ni bá a bá tọ́ yóò dẹran nídìí ẹjẹ́ àtọ̀. tàbá ta ká tún tọ́ ni kọ́ bá dẹran nídìí. kọ́ bá dẹran nídìí ẹjẹ́ àtọ̀ dáadáa. so tàbá wá tọ́ bá fẹ́ ṣe ń nà fún yẹn máa sọ fún yẹn tó bá fẹ́ ṣe ń nà máa gbó lọ́wọ́ ẹ̀ wọ́n máa sọ fáwọn èèyàn torí owó mo fi ra data you pay for it wọ́n máa sọ fáwọn èèyàn owó data máa ṣe ń nà fún ẹ mo ìbọn mi fún yàn price ma ní do the thing you can do owó ló máa di best tó lè ṣe bọ́ mi gbó lọ́wọ́ ẹ̀ mi ní fún ẹ ní price mi ní tag pé yìí báyìí ló kọ́ mọ́ yìí báyìí wá mi ní ṣe tẹ́lẹ̀ mi bá sọ bẹ́ẹ̀ èmi kọ́ mo ń gbé kọ́ yẹn èmi kọ́ mo ń gbé kọ́ yẹn mo sọ fún ẹ pé báyìí ni mo yẹ ṣe kan mi o ẹ máa ṣe náà ẹ máa ṣe báyìí ẹ máa ṣe wádìí ṣùgbọ́n mi sọ pé yìí báyìí láti ìkíni oníkí mi wá in tó wà lọ́kàn ẹ̀ the best you know you can do. àwọn tó wá jẹ́ oníràwọ̀ afẹ́fẹ́ yìí kí ni àbùdá wọn kí ni èèwọ̀
kí ni kán sá fún kí sì ní kán mọ̀ ṣe káyé lè bá rọrùn fún wọn. ẹ sà àwọn ìràwọ̀ afẹ́fẹ́ àbùdá wọn ni wípé ọtí mímu kò bára wọn mu. kán má ṣe bẹ́ẹ̀ mọ́. kò lè ṣiṣẹ́. ìràwọ̀ wọn máa lọ sẹ́yìn ni. tá n bá parọ́ fèèyàn wọn lè dìde. tó bá ń parọ́ tó bá múrọ́mọ́ ṣe wọn. wọ́n lè dìde wọ́n lè dìde. tá n bá di irọ́ ló wà mẹ́ wọ́n lè dìde. then nínú àwọn èèwọ̀ wọn promise and fail wọ́n máa ní ìdojúkọ promise and fail tó pọ̀. wọn ò lè fẹ́ ní pupa o. èèwọ̀ ni. pé bóyá ọkùnrin fẹ́ fẹ́yàn pupa wọ́n ń tan ara rẹ̀ jẹ ni o. tó bá fẹ́yàn pupa á fẹ́ ti ìràwọ̀ ẹ̀. ṣùgbọ́n obìnrin mi máa lo cream ó lè fẹ́. bẹ́ẹ̀ sì lóbìnrin tó fọ̀ sínú ìràwọ̀ ẹ̀ gbọ́dọ̀ fọ́kùnrin pupa á fẹ́ tiẹ̀. ṣùgbọ́n ẹ wá jẹ́ kí n sọ àṣírí kan fún yín o kì í ṣe oògùn orí bíbẹ́ kọ́ ni kéèyàn sọ pé òun ẹ̀fọ́rí o. má sọ pé torí pé mo ti sọ pé ìwà àtìyàwó àtọkọ ẹ ti ń gbé ẹ ti pẹ́ ẹ wá fẹ́ lọ ní broken home ọ̀nà àbáyọ wà fún un. kọ́ mọ́ túká o. ẹ má túká ọ̀nà àbáyọ wà fún un. ẹ ti fẹ́ra yín náà. ẹ ti fẹ́ra yín náà torí ignorance ni àyèmákàmàkà ẹ fi fẹ́ra yín. náà ọ̀nà àbáyọ tó bá ti rí bẹ́ẹ̀ pé ìràwọ̀ yín ò wà compatible kò ṣe papọ̀ ohun tẹ́ ẹ máa ṣe lélẹ̀ ní gbogbo ọjọ́ Friday ẹ ṣáà máa ṣe ìpèsè kẹ́ ẹ máa wọ́n lẹ̀. báwo ni ṣe ẹ sà bàbá. ìgbàdo àtẹwà ẹ máa ṣe pẹ̀lú agbọ́n ká máa jẹ ń bẹ̀ kẹ́dẹ̀ máa fi wọ́n lẹ̀ láyé kánú ilé ibi tẹ́ bá ń gbé. bí ìràwọ̀ yín ò bá tiẹ̀ compatible má jẹ̀mú yẹn á jẹ́ kí ẹ bára yín ṣe pẹ́pẹ́ ìkan ò ní dì kan lọ́wọ́ ìkan á ṣe títí ẹ̀ torí ìràlẹ̀ ti fàṣẹ sí ẹyẹ ọdún òun ti fàṣẹ sí gbogbo àwọn nǹkan tí wà láyé ti fàṣẹ sí. ọjẹ ń bẹ̀rẹ̀. ọjọ́ Friday nìkan máa ṣe. àwọn àwa náà lè máa ṣerú yẹn tẹ́gbọ́n ṣe mistake fẹ́ ara wọn sílé. gbogbo ìràwọ̀ lè ṣe. ìràwọ̀ wo ló lè ṣe tẹ́gbẹ́ afẹ́fẹ́ lè mi tó bá lọ bóyá lọ fẹ́ kíní tí ìràwọ̀ yẹn bá lọ fẹ́ iná àbí kó tó lọ fẹ́ omi àbí kó wá lọ pé òun lọ fẹ́ wọn pé erùpẹ̀ ó da tó bá lọ pé ó fẹ́ erùpẹ̀ àwọn ló dájú wọn ti erùpẹ̀ ló dájú fún afẹ́fẹ́ ṣùgbọ́n kó má jẹ́ erùpẹ̀ eruku o afẹ́fẹ́ ò lè fẹ́ erùpẹ̀ eruku yóò kú dànù ilé yẹn ò ní rọgbọ ṣùgbọ́n ó lè fẹ́ ìràwọ̀ erùpẹ̀ àmà ó lè fẹ́ ìràwọ̀ erùpẹ̀ funfun yóò tó kún tí bá bì sí. ó lè fẹ́ ayé wọn á nítumọ̀ ẹlẹ́ẹ̀kejì wọn ẹlẹ́ẹ̀kẹrin bẹ́ẹ̀ wọn ò gbọ́dọ̀ rákò máa wọn lórí. kọ́ máa gbá wọn kó. ní jẹ́ kí ogun wọn dìde. pàápàá ọmọ tó wà ń sùkúù. bẹ́ẹ̀ ni èèwọ̀ ni ṣùgbọ́n bàlájẹ fẹ́ ṣe àwọn ọmọ pọ̀ nílé ìwé láyé àtijọ́ ẹni pé nílé ìwé látijọ́ wọ́n gbọ́n bá ṣe ń kọ́ ọmọ yàtọ̀ sí báwọn ilé ṣe ń kọ́ ọmọ. ọ̀làjú lélẹ̀ ó yàtọ̀ bá ṣe ń kọ́ ọmọ báyìí níbi tá a bára wa dé ṣùgbọ́n ṣe mọ̀ pé ayé ti dán yá àlàjù bá sẹ́ńtúrì tá a wà yìí àwọn èèyàn kì í nígbàgbọ́ mọ́ ṣùgbọ́n wọ́n padà ń kó bá wọn ní fúṣọ̀ àwọn yẹn ló máa ń ṣe òṣèlú torí afẹ́fẹ́ ni wọ́n kò sílùú tán lé lọ kò sílùú tán lè dé wọ́n sì máa ní ẹ̀bùn tó pọ̀ wọ́n ṣe ń bí wọ́n ṣe ń bí wọ́n ṣe ń bí wọ́n ṣe ń bí ṣùgbọ́n onínú fùfù ni wọ́n. wọ́n lè bínú jù. ṣùgbọ́n ìbínú mu tí wọ́n bá wá bínú sà kò kí ń pẹ́ nínú wọn tí wọ́n bá ti sọ tí wọ́n jáde ó parí síbẹ̀ fáínà nìyẹn wọn ò ń gbé ọ̀rọ̀ sínú dalẹ̀ àṣírí ńlá fún wọn ni wọn ò ní gbé èèyàn sínú ṣùgbọ́n wọ́n kàn ṣe wúúú kéèyàn bínú aggressive kẹ́kàn báyìí adé lọlẹ̀ padà tó máa ń bínú tá a bá bínú bí agídí wọn á le ẹ̀rọ pé kí ni irọ́ ni kò ní nǹkan kan ṣe ṣùgbọ́n tó dùn wọ́n máa ń tètè fi ẹ̀hónú wọn hàn síta. tẹ́ ẹ bá jẹ́rú ìràwọ̀ ìsà kí ni kó máa lọ táyà túbọ̀ dáa sí. ohun tó lè lò pọ̀ kó lọ lo àwọn iṣẹ́ àgbọn àwa má rídi ni ló máa ṣe yìí àwa má rídi ó là ń pè ní àgbọn ẹ jẹ́ kó mú àgbọn for instance ó ti luṣẹ́ kò ṣiṣẹ́ kó lọ rí mú àgbọn àti gàárì kó fi omi àgbọn mu gàárì. kó fomi àgbọn. kó fi mu gàárì. tó bá ti fomi àgbọn ru gàárì kó lọ tún iṣẹ́ tí wọ́n bá ṣe fún tí ò ṣiṣẹ́ kó lọ tún lò. a mọ̀ bí iṣẹ́ yẹn dún àbí kò dùn. ṣé gbogbo yẹn ló lè ṣe lè àbí ẹni tó bá jẹ́ afẹ́fẹ́ nìkan. afẹ́fẹ́ ni mò ń bá dì mo sọ̀rọ̀ lọ́wọ́ pa lọ́wọ́ báyìí afẹ́fẹ́ mò ń sọ nípa ẹ̀ then kán wá ọ̀gẹ̀dẹ̀ àgbagbà ti ìbílẹ̀ yìí ẹyọ mẹ́ta kán sè lórí iná àbẹ́yọ kan ìsàgbàdàn àwọn bá ká kán wá máa fi oyin kún jẹ ká fi oyin ṣe bí epo ká máa fi jẹ. ẹ̀sà ayé rẹ̀ asáré onílákòrò mọ́. asáré tó wá fẹ́ já mi nírọ́ kọ́kọ́ lọ wá àbẹ́là kan
handkerchief kan kó buyọ̀ díẹ̀ sínú ẹ̀ kó wé má abẹ́là yọ̀ kan kó fi sí abẹ́ òrí ẹ̀ abẹ́ ìrọ̀rí ẹ̀ ìyàwó ìràwọ̀ afẹ́fẹ́ ni o sí abẹ́ òrí rẹ̀ kó mú sùn kó fi sùn sí abẹ́ pílò ẹ̀ náà kó tó wá fi sùn yẹn kó wá lọ mú àlùbásà tá à ń jẹ́ fi sebẹ̀ yìí kó jù sórí iná kán bọ́ ilẹ̀ kó yọ omi ẹ̀ sínú bọ́kẹ̀tì kó wá mí ìsòmí tútù mọ́ kó fi lọ fi wẹ̀ kó wá padà lọ sùn ìran tó bá rí kó pe nọ́mbà mi. ẹ wá fi nọ́mbà náà lé wa ẹ. 081 31 93 0960 081 31 93 0960 kò sí ni bó ṣe máa dìde láyé àrí àbápàdé lójú oorun. tó bá lò bẹ́ẹ̀ sọ yìí. tó bá ti lo ohun àti ìràwọ̀ iná kan lọ lò bẹ́ẹ̀ wọ́n á tú àṣírí ìpìlẹ̀ wọn ó lè mẹ́ni tó wà nídìí ọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n gbọ́dọ̀ bàjá lójú ayé. èèwọ̀ ni. èèwọ̀ ni Olúwa ràn wá lọ́wọ́. Amen.